olórí orílẹ̀-èdè nàìjíríà tẹ́lẹ̀ tó darí nàìjíríà láàrin oṣù kẹfà ọdún 1998 sí oṣù karùn-ún ọdún 1999 ìyẹn ajagunfẹ̀yìntì Abubakar Abdulsalam. Bàbá náà mà ti sọ̀rọ̀, ó ti tú àṣírí nípa ohun tó fa wàhálà ní orílẹ̀-èdè nàìjíríà tí a ò fi rí ogun àwọn afẹ̀míṣòfò tá a fi rí iṣẹ́ dà sípò yìí. Bẹ́ẹ̀ ni bàbá náà ó ti jẹ́ kó di mímọ̀ o wípé àwọn ọmọ nàìjíríà àwọn púpọ̀ fúnra wọn ló wà lẹ́yìn àwọn afẹ̀míṣòfò tó ń da orílẹ̀-èdè nàìjíríà láàmú, tó sì jẹ́ kó di mímọ̀ wípé àfi bí àwọn ọmọ nàìjíríà báwọn náà bàbá lè jí padà lórí àwọn nǹkan kan tí wọ́n ń ṣe, ó ní a máa ṣẹ́gun àwọn afẹ̀míṣòfò. Kì í ṣe ìròyìn mọ́ wípé ara òrukùn ara òrẹ́díẹ̀ lórílẹ̀-èdè nàìjíríà lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, pàápàá lórí ètò ààbò. Ṣé tẹ́lẹ̀ bàbá ń sọ̀rọ̀ nǹkan bí 20 ọdún sẹ́yìn, àwọn ẹgbẹ́ afẹ̀míṣòfò tí wọ́n ń jà fún ẹ̀sìn ìsìláàmù tí wọ́n tún ń jà wípé àwọn èèyàn gbọ́dọ̀ máa kẹ́kọ̀ọ́ ilẹ̀ òkèèrè yan western education nítorí pé ìwọ̀ haramu ni, èyí tó túmọ̀ sí Boko Haram. Àwọn ni wọ́n ń da orílẹ̀-èdè nàìjíríà láàmú tó jẹ́ pé ilẹ̀ haúsá nìkan ni wọ́n ti ń ṣọṣẹ́. Ṣùgbọ́n láti bí ọdún 10 sí 12 sẹ́yìn báyìí ní àwọn fúlàní afẹ̀míṣòfò tí ìjọba ń pè ní báńdíìtì táwọn ò tiẹ̀ ráyè ọ̀rọ̀ ẹ̀sìn rárá tí wọ́n ju káwọn kan jí èèyàn gbé ká sì pààyàn láti fi rí owó lọ ni làwọn máa ti bẹ̀rẹ̀ wàhálà ní tó sì bẹ̀rẹ̀ sí ní máa kọ ọ̀pọ̀ àwọn èèyàn ní ominú lórí ọ̀rọ̀ àwọn báńdíìtì ní tí wọ́n ní wípé kì í ṣe ilẹ̀ haúsá nìkan náà máa fi wàhálà wọn mọ̀, wọ́n tún ti bá a dé apá gúúsù nàìjíríà, ìyẹn nílẹ̀ yorùbá, ilẹ̀ ìgbò àti ilẹ̀ ìjọ tó jẹ́ pé níṣe ni wọ́n ń ṣiṣẹ́. Ṣùgbọ́n lápá gúúsù láàrin ọjọ́ mẹ́ta yìí ilẹ̀ yorùbá ni wọ́n ti ń ṣiṣẹ́ jù o, débi pé ní tí ò ṣẹlẹ̀ rí nílẹ̀ yorùbá nínú ìtàn wa ó ṣẹlẹ̀ o pẹ̀lú bí wọ́n ṣe lọ jí àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ rẹpẹtẹ ní àwọn abúlé méjì kan tí wọ́n ń pè lábúlé yẹ́wọ́tà àti abúlé aworo ẹ̀ṣẹ́lẹ̀ tó wà ní abẹ́ ìjọba ìbílẹ̀ oríire ní ìlú ògbómọ̀ṣọ́ ní ìpínlẹ̀ ọ̀yọ́. ọ̀rọ̀ yìí ló jẹ́ kí àwọn èèyàn kan mọ̀ pé ó ti dójú ẹ̀ báyìí o, wàhálà ńlá ti ṣẹlẹ̀, nǹkan ti dé, ìmọ̀ ti dé. Ṣùgbọ́n ìbéèrè tó wá máa ń jẹ àwọn èèyàn lọ́kàn ni wípé àwọn wo gan ló wà lẹ́yìn àwọn báńdíìtì yìí tápá àwọn agbófinró àti ìjọba tí ò fi ká wọn. Ìbéèrè tó máa ń sọ lọ́kàn àwọn èèyàn náà sì béèrè lọ́wọ́ ọ̀kan lára àwọn alágbára tó ń darí nàìjíríà lábẹ́lẹ̀, ìyẹn Abubakar Abdulsalam. Ìwé ìròyìn The Sun tí ọ̀kan lára àwọn akọ̀ròyìn wọn Paulina tí ó ṣe ìfọ̀rọ̀wérọ̀ fún Abdulsalam Abubakar ló béèrè ọ̀rọ̀ yìí. Bẹ́ẹ̀ ni Abubakar Abdulsalam fèsì wípé àwọn ọmọ nàìjíríà ọ̀pọ̀ wọn ni ò fẹ́ kí ìfẹ̀míṣòfò ìtàn. Ó ní yàtọ̀ sí pé àwọn alágbára kan wà lẹ́yìn báńdíìtì, ó ní nítorí pé wọ́n rí owó tabua ń bẹ̀, ó láwọn ọmọ nàìjíríà kan náà rówó, ó ní nítorí pé àwọn báńdíìtì wọ́n máa ń jáde láti wá ra epo àti nǹkan jíjẹ pàápàá bíi búrẹ́dì. Ó ní fún àpẹẹrẹ búrẹ́dì táǹtà ní 100 náírà 100 náírà láàrin ìgboro, ó ní báwọn báńdíìtì bá jáde láti inú igbó wọ́n lè rà ní 1000 náírà. Ó láwọn kan ló ń jẹun nídìí eléyìí, ó lépo tí wọ́n ń ta lítà ẹ̀kan ní 1000 lé, ó láwọn báńdíìtì ò kọ́ láti ra lítà kan 3,000. Ó láwọn alágbára kan àti àwọn aráàlú kan ló ń jẹ lẹ́yìn eléyìí, wọn ò sì ní fẹ́ kí ó tàn. Ó ní gbogbo àwọn eléyìí tó sì ń bá wọn dókòwò pọ̀, àwọn ló ń ṣe alamí fún wọn láàrin àwọn sójà àti láàrin ìlú tí ọwọ́ òfin tí ì tẹ̀ wọ́n.